Good evening, my people. Welcome back to my channel. This is your girl Mashola Gist TV. I am here again with another gist. Gist tèmi ni pé wọ́n ní Laide ti kó ẹrù ẹ̀ wá sí palace o. Wọ́n ló ti kó gbogbo ẹrù ẹ̀ wá sí palace. Wọ́n nígbà tí Mariam rí, wọ́n ní Mariam faint ni o. Ẹ̀yin èèyàn lé gist tèmi ni. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. To my old subscribers and my new subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, Kilola Yamalo. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Mi ọmọ yín ni Mashola Gist TV. I normally speak Yoruba on my channel. God bless you. Thank you so much. Ẹ̀yin èèyàn lé wọ́n ní Laide ti kẹ́rù ẹ̀ wá sí palace o. Wọ́n ní ó gbé truck tó fi kó ẹrù ẹ̀. Ó gbé wá sí palace ni. Wọ́n ní bí Mariam ṣe rí báyìí. Wọ́n ní Mariam fò ṣánlẹ̀ ó collapse ni o. Ẹ̀yin aráalé allegedly ní nǹkan tá a gbọ́ la mú wá fún yín o. Ẹ̀yin náà mọ story Laide náà. Ẹ mọ ìgbà tí Laide tó mú Mariam lọ sí palace tí Mariam gba kábíyèsí mọ́ Laide lọ́wọ́ nítorí àwọn nǹkan tí Mariam tó ṣe. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀ kábíyèsí Laide náà ń fẹ́ tẹ́lẹ̀ kó tó di pé Laide mú Mariam lọ sí palace láti lọ introduce Mariam sí kábíyèsí. Ìgbà tí wọ́n máa mọ̀ wọ́n kàn rí pé Mariam àti kábíyèsí bẹ̀rẹ̀ sí palẹ̀ ìgbéyàwó mọ́ wọ́n ń ṣègbéyàwó ní bínú ṣe bí Laide ẹ̀yin aráalé ó bá kọ message sí bínú ṣe bí Laide nìyẹn ló bá sọ fún kábíyèsí pé òun ò wá interested. Ṣé mọ̀ pé ńgbà yẹn kábíyèsí propose online tó fi ní pé tó fi reject kábíyèsí pé láyéláyé òun ò lè fẹ́ kábíyèsí. So bí Mariam ṣe bẹ̀rẹ̀ sí ṣèyàwó pẹ̀lú kábíyèsí nìyẹn ló wá bí Laide pé ni Laide fi jáde lórí social media. Gbogbo yín náà lè rí ńgbà tó jáde tó bẹ̀rẹ̀ sí bú kábíyèsí tó bẹ̀rẹ̀ sí bú Mariam tó ń tú ìrìn àjò ẹ̀ tó ń tún ṣe pẹ̀lú kábíyèsí bí Mariam ṣe di olórí kábíyèsí nìyẹn. Kò pẹ́ kò jìnnà ni kábíyèsí àti Laide bẹ̀rẹ̀ sí jáde náà ń gbéra wọn jáde to the extent pé fídíò kan wà tí Laide post níbi tí kábíyèsí ti ń sùn nínú airline. So right now ìgbéyàwó Laide wọ́n ní wọ́n máa lọ tọrọ Laide àlẹ́jì ni o. Tá a gbọ́ là ń sọ fún yín wọ́n náà máa lọ tọrọ Laide pé wọ́n á lọ dáná ẹ̀. So kábíyèsí dẹ̀ ni èyí ò dín Queen Naomi lọ́wọ́ pé traditional man làwọn pé àwọn ní ẹ̀tọ́ láti fẹ́ iye ìyàwó táwọn bá fẹ́. Wọ́n ní Queen Naomi kò ń ṣe ẹni tí àwọn lè gbàgbé pé ìfẹ́ ọkàn àwọn ni pé àwọn ò bá níyàwó 100 pé ìfẹ́ ọkàn àwọn ni Queen Naomi. Ẹ̀yin aráalé gist tá gbọ́ níta ní ká wá sọ fún yín. Tó bá jẹ́ pé èní ni àkọ́kọ́ tí ẹ̀ ń gbọ́ mi lórí fídíò mi ẹ jọ̀ọ́. So ọ̀rọ̀ náà ṣe ni òun o. Laide ti kó wá sí palace o. Wọ́n ní kó máa lọ múra bí wọ́n ṣe máa ṣe engagement àti traditional engagement ẹ̀ ní báyìí o. So wọ́n ní bí Mariam ṣe gbọ́ báyìí tó rí báyìí tó kó ẹrù ẹ̀ wọlé wọ́n ní Mariam collapse ni o. Ẹ̀yin èèyàn ẹ ṣáà ti mọ bó ṣe ń lọ. So ó wá láti pẹ́pẹ́ Mariam padà ni o. Ó ní Mariam gba kábíyèsí lọ́wọ́ òun ó lóun dẹ̀ ti gba nǹkan òun padà. Ẹ̀yin èèyàn lé ìta ní ká mú wá fún yín ni o. Ẹ jọ̀ọ́ àlẹ́jì ni gbogbo nǹkan tí mo gbọ́ yìí o ṣùgbọ́n lóòótọ́ bá a ṣe gbọ́ wọn ló ti kó wá sí palace. So nǹkan tá a gbọ́ la wá sọ fún yín o. So kábíyèsí àti àwọn elder àti àwọn cabinet wọ́n ti máa yan èèyàn. Wọ́n máa yan èèyàn tó máa lọ ṣe traditional wedding ẹ̀
nílé òun. So a ní ká wá gist yẹn ni. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń subscribe sí channel mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè lọ́wọ́ yín á máa lọ́wọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti subscribe ẹ lọ subscribe o. So that tí bá ti post any gist ẹ máa rí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn fún support yín lórí channel mi. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń subscribe ẹ ṣé mo dúpẹ́ o. God Almighty will bless you. Ní àṣẹ Ọlọ́run gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ lè máa rí o. Gbogbo àdúrà yín ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá contract Ọlọ́run á pèsè o. Àti gba contract olówó ńlá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá visa ẹ máa rí visa gbà o. Ní àṣẹ Ọlọ́run ọba. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi. Thank you so much. God Almighty will bless you. Please share this video, like and subscribe.